ṣe ń dúpẹ́ ṣe o. Ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ṣe o. Ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Jèhófà jírè ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ṣe o. Ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, Ẹ̀mí ẹ̀mí mímọ́ ẹ àwọn ṣé o. wòlíì. Torí ọlọ́jọ́ ìbí o Torí la ṣe ń ọlọ́jọ́ ìbí dúpẹ́ ṣe o. o la ṣe Ẹ̀yin ń kúkú dúpẹ́ ṣe. lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Àkọ́fẹ́ tún ti dé o, Mr. Lecturer ni o. Ẹ mọ̀ wá tẹ́lẹ̀ o, gbórin wa ládùn gan. Níbo ló tún dá o, Modakeke tìyá o. Mrs. Ọláwùmí o, ìyàwó ọlọ́jọ́ ìbí. Ló sọ pé lecturer o, bá mi kí ìfẹ́ mi o. Dr. Babalọ́lá o, olówó orí mi. Ló ń sọjọ́ ìbí lónìí o. Àkọ́fẹ́ ló ń sọjọ́ ìbí lónìí o. November 30 o. Làbí mọ́ pẹ́ wá wá o, fọlọ́run ayérayé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn Happy wòlíì. birthday Torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń Dr. dúpẹ́ ṣe Babalọ́lá, o. Ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ọlọ́jọ́ ìbí ló sọ pé Ọlọ́run Babalọ́lá, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run Babájídé, èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ. Ọlọ́run 1930, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ kówó, ó yẹ ń jó fún bàbá. Ọlọ́run Babalọ́lá, Babalọ́lá, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. à ń rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run Babájídé, O ṣé Ọlọ́run, èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ. thank you Father. Ọlọ́run 1930, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ gbowó, ó yẹ ń jó fún bàbá. ọ̀rọ̀ rẹ wípé wọ́n á ṣe mí, ṣùgbọ́n wọn ò lè rí mi gbèsè. Ọ̀rọ̀ rẹ wípé wọ́n á gbógun, ṣùgbọ́n wọn ò lè borí mi. Tòrọ ọmọ Modakeke ni mí, èmi lọ́mọ akíkanjú lójú ogun. Tán bá yọ sí mi lọ́nà kan wò, wọ́n á sá kàbàkàbà lọ́nà méje. Bọ́kígbé mọ́ mi lọ́nà kan sá, wọ́n á gbọ̀n jìnnìjìnnì lọ́nà méje. Torí mi lọ máa rógun jó àrógun yọ, àfètèjìnlẹ̀ bẹ́yẹ oko sọ̀rọ̀ o. Ọmọ ogun tẹ̀lúdó tún ni mí, ẹyọ bẹ́ni gbòdì ìjàpò bẹ́ni kan bínú. Ẹni bẹ́yẹ bínú ayọ̀jú ẹ̀jẹ̀. Torí mo ní bàbá kan tí ó gba gbẹ̀rẹ̀, òun lábíyamọ lójú ogun. Ọlọ́run Babalọ́lá, Happy birthday èmi Dr. màmá rí Babalọ́lá. iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run Babájídé, Bàbá ìjìnlẹ̀, èmi màmá bàbá ọmọ rọ́wọ́ ìkórè ọlá, iṣẹ́ rẹ. àrọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run 1930, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. Thank you Lord. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ gbowó, ó yẹ ń jó fún bàbá. Ó yá gbogbo aláboyún o tó fẹ́ bímọ láyọ̀, tó tún fẹ́ wà healthy lẹ́yìn tó bá deliver. A specialist hospital and fertility center tó ń bẹ lágùnbẹ̀lẹ́wò, Òṣogbo sá ni wọ́n wà. Ibẹ̀ ni kẹ̀jẹ́ ká lọ. Ọpọlọ wọn pé, Lábẹ́ aláṣẹ Dr. Babalọ́lá, ọpọlọ wọn pé, Emmanuel ní Ọlájídé, ọpọlọ wọn pé, ọkọ Ọláwùmí Roslyn. ọpọlọ wọn pé, Bàbá Táíwò Olúwa fẹ́ràn mi, ọpọlọ wọn pé, bàbá Kẹ́hìndé Olúwa nífẹ̀ẹ́ mi, ọpọlọ wọn pé, bàbá Ìdòwú ọmọgorí ọlá. ọpọlọ wọn pé, Ibẹ̀ ni kẹ̀jẹ́ ká lọ. ọpọlọ wọn pé. Dr. Babalọ́lá Ọlájídé Emmanuel, happy birthday to you. Àkọ́fẹ́.